Mufti Iwo lọ́jọ́kòó tẹ́ ẹ bá dún pẹ́kẹ́ ẹ bára yín látìmọ́lé. Bàbá wa Abdulrahman ó ti di Mufti, ó kú bàbá ẹni tó máa gbà lọ́wọ́ ẹ̀. Olúwo ò lẹ́tọ̀ọ́ láti fi anybody nínú ẹ̀yin àfáà tẹ́ ẹ bá mọ̀ pé ẹ wà ń bẹ̀, ẹ̀yin gan tẹ́ ẹ jẹ́ bàbá wa Onikijipa kó tó lè di pé ẹ máa gbé kinní kan fún wọn nílẹ̀ Yorùbá. ẹ gba ọ̀nà rọ́bìtà lẹ̀ Yorùbá, ọ̀nà àwọn rọ́bìtà lẹ̀ Yorùbá lẹ̀ gbà. Mo rí fídíò bàbá wa Onikijipa, Kẹ́mi Ọláògùn bàbá wa Onikijipa. Mo rí pé ẹ sọ̀rọ̀ yìí pé kábíyèsí Olúwo tó fún Mufti Iwo ní lóyè, àwọn rọ́bìtà náà takò. Wọ́n lè takò náà. Ìgbà wọ́n fi fún ẹ̀yin lóyè nílọrin tó jẹ́ inú ẹmúrẹ́tì yín tó sì lẹ́tọ̀ọ́, ìkànnú àwọn rọ́bìtà ló gbóyè yìí fún yín, ẹ̀rí kan takò ni. Wọn ò takò, kò kọjá yìí ẹni tó gbé Mufti fún yín, kò kọjá yìí kò sì kóyán wọn kéré, kò kóyán ọba Ìlọrin kéré, kò sì kóyán àwọn ẹni tó wà tí wọ́n jẹ́ àwọn olóyè ìsìláàmù nílùú, kò kóyán wọn kéré. Bàbá wa kábíyèsí Ìlọrin ó mọ tó tọ́ ní Mufti yẹn fi gba ọ̀dọ̀ rọ́bìtà wá báyìí. Káì, ìlérò ìpẹ́ ẹgbọ́n tí mò ń sọ yìí ẹ̀yin èèyàn. Rọ́bìtà ò takò wọ́n, wọn ò rìnrìn ẹ̀tọ́, ìrìn àfojúdi. Ìní kábíyèsí Ìwó ṣe, mo tó ṣe ló ṣe, kò sẹ́ni tó ṣe, irọ́ ni, ayé ọba ọ̀tọ̀. Bàbá wa nílọrin ò ṣe gbé Mufti yẹn fún yín direct. Wọ́n mọ̀ pé true rọ́bìtà ni gbogbo ayé ò fi mọ̀ pé ẹ jẹ́ Mufti Ìlọrin, Mufti gbogbo ilẹ̀ Ìlọrin, tílẹ̀ Yorùbá náà sì tún mọ̀ respect yín. Yes, so Mufti Iwo lọ́jọ́kòó tẹ́ ẹ bá dún pẹ́kẹ́ ẹ bára yín látìmọ́lé. Bàbá wa Abdulrahman ó ti di Mufti, ó kú bàbá ẹni tó máa gbà lọ́wọ́ ẹ̀. Torí pé kí ni rọ́bìtà tán fi gbé kalẹ̀ ní rọ́bìtà ní gẹ́gẹ́ bí olórí ìjọ ìsìláàmù táwọn bá dẹ̀ láwọn ò rí lólórí. Wọ́n ní bára alé ẹni bá ta ni lọ́pọ̀ ó ti di dandan náà. Bòjẹ́ pé ẹ̀yin ará alé rẹ̀ náà lẹ́ ń ta lọ́pọ̀ kiri ni wọn ò fi mọ yí Mudir Murkaz. Ẹni wọn ò fi mọ yí Mudir Murkaz, ó sì fi hàn yín. Ìpè tí mo jẹ́ màá fi hàn yín. Bẹ́ẹ̀ ni, nǹkan kékeré kọ́ ni bàbá fi ju ọmọ lọ. Nǹkan kékeré sì kọ́ lẹ̀gbọ́n fi ju àbúrò lọ. Bó ṣe dọ́kan kò ṣeé fọ̀bẹ bù. Ìmọ̀lá pé ìmọ̀dà lára Mufti Iwo, ìmọ̀dà lára rẹ̀, ara gbóná àti lára àtọ̀kánjúà ló wà lára rẹ̀, gbogbo ẹnu ni mo fi sọ. Ǹjẹ́ ti gbọ́? Wọ́n ti gbé fídíò yín jáde. Kó tó di pọ́rọ̀ ṣẹlẹ̀, wọ́n ti gbé fídíò yín jáde, bàbá wa Onikijipa. Ó sì ti dandan kẹ́kẹ́ ẹgbẹ́ sí rẹ̀. Táàmù pé gbogbo rádùràdù yìí ń tẹ́ ń sọ lẹ́nu náà fi ń gé Mudiru jẹ. Ń tẹ́ ń sọ lẹ́nu náà fi ń gé Mudiru jẹ. Bàbá wa Onikijipa. Inú mi dẹ̀ dùn tẹ́ ti ṣe ń jìnnàrẹ́tì yín. Inú mi dùn tẹ́ ti ṣe ń jìnnàrẹ́tì yín. Ẹnìkan kò gbọ́dọ̀ tẹ̀yìn mọ́lẹ̀ nílọrin yẹn. Ní àṣẹ Mufti. Kò sí bí nǹkan ṣe lè wà láàrin yín tí ẹni yẹn bá fẹ́ tojú yín mọ́lẹ̀. Wọ́n kọ̀ tí bàbá Mudir Murkaz bá rí wà láìtàlá yóò bá onítọ̀hún sọ̀rọ̀ bó ṣe lábẹ́lẹ̀ bó ṣe ní gbangba. Ẹrú obodò. Mudir Murkaz ẹrú obodò. Adéwálé ẹrú obodò ni yóò sọ ní ojú yín ni. Aṣàjẹmọ̀ṣẹ́. Abdulrahman ti gbẹ eléyìí, ó ti gbẹ eléyìí ná. Ọmọ Ìbàdàn sí ni Mufti gbogbo ilẹ̀ Yorùbá.
ẹni tó bá dún pẹ́kẹ́ yóò bá rẹ̀. Ọba kan tó sì tó bẹ́ẹ̀ ṣé ń gbà tí ọba Olúwo tó lóun ti jẹ́ àáfàá òun ni mùsùlùmí ilẹ̀ Yorùbá nkankan ńjọ́ olówó ẹwọ́n ká tí gbogbo yín rí. Ṣé wọn ò sí gbẹ́rẹ́ ọba lé lórí? Ṣé wọn ò gbá pa àṣẹ lé lọ́wọ́? Àbáyín tú wẹ́lẹ́wẹ́lẹ́. Mufti Iwo lẹ́tọ̀ọ́ láti lè gbé oyè fún ẹni àáfàá kan wípé kó jó lórí gbogbo ìlú. Irọ́ láàrin àwọn ọba ó wáyé Mufti Iwo lè jọba o kánítò inú àwọn táwọn jọba yìí ó ti jẹ́ Mufti ọba ilẹ̀ Yorùbá fún wa. Ǹjẹ́ gbọ́ ẹ wo bí àlìhùmà náwù àbíbò ni tí wọ́n ń gbé fún yàn kiri yẹn. Bàbá wa lóńdó tí wọ́n gbé àlìhùmà fún. Ẹ wo bírọ́dà mi ọ̀kan lọ́mọ àwọn jẹ́ bí ọmọ fún bàbá yẹn ni rọ́bìtà gbé fún wọn. Wọ́n sì ti understand ìyẹn ò ní kí aláàjì ọ̀kan lọ́mọ mọ̀ jẹ́ àlìhùmà mọ́. Ìyẹn ò ní kó mọ̀ jẹ́ mọ́ fún gbogbo anybody àwọn lẹ́nu níbẹ̀ láti sọ. Tí bàbá wa Oǹdó ò bá sí nílé tàbí tán bá wà nílé wàláì wọ́n lè fún ọ̀kan lọ́mọ ní láṣẹ pé ó yá dìde sí wọn. N tán ń pè nìyẹn. So wọ́n ti pè wọ́n sí rọ́bìtà wọn láwọn ò lọ. Ṣé kán máa wá bẹ̀ wọ́n nílé ni? Kò tó bẹ́ẹ̀. Olúwo ò lẹ́tọ̀ọ́ láti fi anybody nínú ẹ̀yin àfáà tẹ́ bá mọ̀ pé ẹ wà ń bẹ̀ ẹ̀yin gan tẹ́ jẹ́ bàbá wa Oníkíjìpá kó tó lè di pé ẹ máa gbé kinní kan fún wọn nílẹ̀ Yorùbá ẹ gba ọ̀nà rọ́bìtà ilẹ̀ Yorùbá. Ọ̀nà àwọn rọ́bìtà ilẹ̀ Yorùbá lẹ gbà. Ẹ gbà bí mo ṣe sọ fún yín. Ẹ kó tìjà kú o. Ẹ pọ̀tẹ̀ sílẹ̀. Àfáà ni yín tẹ́ ẹ bá fẹ́ ká máa gbọ́ wá sí lẹ́nu gbogbo yín. Ẹ wo ọ̀rọ̀ tí bàbá sọ lónìí níbi wáàsí wọn tán ṣe lónìí. Ní tí ó fẹ́ parí ọ̀rọ̀ tí mo sọ láti ẹjọ́ yìí ni nípa àborí wàláì tàláì ìborí ò mọ́ dandan. Láwàní yẹn protection ni mo máa ń sọ ọ̀rọ̀ yẹn títí fẹ́ni tó bá rántí kásẹ̀tì tí mò ń ṣe lórí ìjáàbò òṣèjáàbò. Protection ni àlẹ́yìn tẹ́ ẹ bá lárúbáwá tẹ́ ẹ lọ kàwé lu wọn tẹ́ ẹ bá rìn pẹ̀lú wọn kẹ́ ẹ sùn pẹ̀lú wọn kẹ́ ẹ jọ wà kẹ́ ẹ mọ àṣà wọn délẹ̀délẹ̀ ẹ kàn mọ́ wá purọ́ fún wa ni. Àní bàbá Mudiru ìwé nìkan kọ́ ló lọ kà ó ka history kéwú ó ka geography kéwú ó ka mathematics kéwú ó ka technology kéwú. Kí ló dé? Ẹgbọ́n tán sọ lónìí mo ní ara ọ̀rọ̀ tí mo sọ ń jọ sí rè. Èyí tí wọ́n láwọn ń gé ṣòkòtò wọn kúrú kì í ṣerú ẹ̀ náà ń lò ń gbà yẹn. Kẹ̀ǹbẹ̀ ní lóòótọ́ nítorí kátẹ́gùn ọmọ fẹ́ sí wọn ìlú ooru ní. Torí abẹ́ wọn kátẹ́gùn máa fẹ́ sí ni. Láwàní yìí torí òkò náà fi ń jà wọ́n fi protect orí wọn ni. Obìnrin wọn sì ní nítorí atẹ́gùn ni. Àti èyí tó bá ń ṣe ṣìnà kó máa da kinní yẹn borí ni. Àwa ti bá wọn gbé lórí àkídà yẹn àdá yẹn a ti bá wọn gbé a sì béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tá a fi ń lo kinní dúdú yìí. Bẹ́ẹ̀ náà ni ní Libya ní Mauritania bẹ́ẹ̀ náà ni ní Sudan bẹ́ẹ̀ náà ni kódà ní Sudan àwọn obìnrin aṣẹ́wó tó jọmọ Sudan àtọmọ Egypt àwọn náà ń lo nìkọ́ dúdú. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Torá wa ti bá wọn gbé àti bá wọn jókòó máa béèrè gbogbo ẹ̀ torí mi láìkì láti máa béèrè kan. Òfófó tèmi ṣe kiri ìlú nìyẹn. À ń borí à ń ṣe ìwọ ló wù tó o bá ṣírí rẹ lẹ́lẹ́ fi nǹkan bò ìwọ ló wù bó o fi bo ohun tó bá wà ń bẹ́ẹ̀ ó wà ń bẹ́ẹ̀ nìyẹn. Ó wà ń bẹ́ẹ̀ ó wà ń bẹ́ẹ̀ nìyẹn. Jínù mélòó ló pa òyìnbó? Ìyàwó ọba Saudi nìyẹn kò wérí kò ṣe kan bàbá wà nù sábàkà lórí bàbá borí ìyàwó sì jókòó pẹ̀lú àwọn ọmọ kò sí bòrùn ó tún wọ bláùsì ni. Èwo ló ṣì? Èwo ló ṣì?
ìgbó jẹ́ pé ẹ fẹ́ gbẹ́kọ̀ọ́ gbogbo yín sì wà lórí ẹ̀kọ́ yẹn torí ẹ ti rí nǹkan kọ́ irọ́ ni tí Mudir ò bá tí ì ṣe wáàsí kẹ́ ẹ rí nǹkan kọ́ wà láìtàlá ẹ̀ lọ́pọlọ ẹ̀ ní ọpọlọ láti lè gbé wáàsí kalẹ̀ bàbá yìí kò tún kàwé kò gbéwé sọ́wọ́ kò kàwé kún ó dẹ̀ ń sọ pẹ̀lú lárúbáwá ó dẹ̀ tún fi ń yé yín bó ṣe rí ẹ̀ wọ́n ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹ̀ dẹ̀ tó ń bu kò ní yé yín ẹni bá ní mo bú un kójọ o torí ẹ ti kọjá àyè yín púpọ̀ jù ẹ ti kọjá àyè yín púpọ̀ jù ẹ̀yin ní kọ́ bá Sókótó kó wá sọ pé òun fẹ́ pàṣẹ fún wa lẹ́yìn kò lè ṣeé ṣe náà rọ́bìtà ilẹ̀ haúsá Mufti ilẹ̀ haúsá ọ̀tọ̀ Mufti ilẹ̀ Yorùbá ọ̀tọ̀ tó sì gbà nínú rọ́bìtà ẹ jẹ́ tó rìpíìtì ẹ̀ fún yín kí ẹ̀yin bàbá wa Onikijipa kẹ́ ẹ tó di Mufti ó gba àtọwọ́ rọ́bìtà jáde ni tí rọ́bìtà bá tako Mufti Iwo wọ́n lẹ́tọ̀ọ́ kò tó ní jáde kó máa ranjú wọn kó máa tutọ́ funfun lẹ́nu bí oníwárápá àníwọ̀n ò ká kéwọ́ kàkà irọ́ náà kà lẹ́nu irọ́ náà kà lẹ́nu kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ Abdulrahman ó ti jẹ Mufti ilẹ̀ Yorùbá kò dẹ̀ sẹ́ni tó lè gbà lọ́wọ́ rẹ̀ wàá lò pẹ́ ń tó bá rú yín lójú bó ṣe Mufti Ìlọrin bó ṣe Mufti Kaduna bó ṣe Mufti kinní kan ẹ pera yín jókòó ẹ tún dára yín lẹ́kọ̀ọ́ bàbá wa Mudir Murkaz Ọlọ́run ò ní tí ì pa ní ìsìn ẹ béèrè wọn ò fi ṣe tí ọmọ ìyá tàbí pé ẹ̀yàmẹ̀yà rárá ìmáàmù tó wà lágége Haúsá ni Ọlọ́run ló mọ̀ bóyá ọmọ Nìjẹ́ ní gan pàpà tá à ń pè láwùsá ó dẹ̀ kàwé ẹ̀ ó ka kéwú wọ́n ṣe ẹ̀záàmù fún ó dẹ̀ páàsì ẹ̀ káwá nítorí Yorùbá kó mọ àsọ̀sọ́kúsọ lórí mọ́ńbà yìí wo tògbómọ̀ṣọ́ ni ó ti di dìgbòlugi kalẹ̀ kí ló dé wọ́n ti dá láì lójú tì kò sẹ́ni máa jẹ anything yóò gbọ́wọ́ wọn wá ẹ wo orú àwọn n tó ṣẹlẹ̀ láàrin àwọn ọba lẹ́nu ọjọ́ mẹ́ta yìí olórí lolórí ò mọ̀ jẹ́ gbọ́n tọ́ba tó ti kábíyèsí Olúbàdàn sọ ni wọ́n mọ ráìtì wọn náà wọn ò fi tàgbà ṣe wọn ò fi tàgbà ṣe n tó yẹ bó yẹ kó ṣe rí náà ṣe sọ yẹn lè wá máa wo bàbá oníbàbá báyẹn ó bá jẹ́ torí ẹ̀ ní wọ́n fi fẹ́ dà lọ́pọlọ rú kò lè work tó bá jẹ́ torí ẹ̀ lẹ́ fi fẹ́ rán lápá rán lẹ́sẹ̀ kò lè work ẹjọ́ torí Ọlọ́run àwa spíkà àwọn yìí náà gan kò rán wa ń ṣẹ́ ojúlómọ tó yónú ìdodo ìdajì ara gbogbo yín pátá báyẹn ẹ wà nù protection fún lọ́dọ̀ wa ni ẹnìkan kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kọ́rọ̀ sí yín kágbà ó ti Mufti Iwo ẹnìkan kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ bíṣì sí ṣùgbọ́n tó ń bá lóun fẹ́ mọ ṣàìlójútì wà láyà wọlé ayẹyẹ rẹ̀ á gba etí ẹ̀ á ti kàbọ̀ ń fúrọ̀ yes àgbàmọ́ àtẹ̀yìn politician àfà gbogbo yín pátá lẹ máa kó kíní tẹ́ ẹ bá sá ti pe ẹnìkan lẹ́jọ́ ẹ pè ya kàṣẹ́ẹ̀tì náà mọ́ máa wá kó púrúfù jáde pẹ̀ ní wa lára ẹ fẹ́ jẹ́ ká má gbàlagbà lẹ́lẹ́gbọ̀n ẹ jẹ́ ká mọ òbí lóbí ẹ jẹ́ ká kí ọmọ ìyá ní òbí ẹ̀ kí ló dé níbo lẹ ti kọ́ yẹn ńlẹ̀ lárúbáwá wọ́n ń kúnlẹ̀ wọ́n ń kíra wọn wọ́n ń kúnlẹ̀ wọ́n ń lá ọwọ́ ara wọn wọ́n ń kúnlẹ̀ wọ́n ń kíìsì ara wọn wọ́n ń dìmọ́ ya wọn àwọn tiwa ẹ wà ranjú ẹ ṣètò funfun lẹ́nu bíi tòní warapa ẹ mọ̀ dà wá láàmú no Abdulrahman congratulations ẹjọ́ ẹ má bínú tí pé mo pè yín lórúkọ kó lè bá a dùn ní inú mi ló ń dùn ẹ ti jẹ yín ná àti tí òjé bọ olóòṣà lọ́wọ́ ó kú bàbá ẹni tó máa bọ wọ́n pè yín Mufti wọn ò pè yín Mufti àwa tí mo kọ tá a sọ yín Mufti Abdulrahman ẹyẹ káyà sókè mọ́ abẹ́wò lòṣì ọba àwo use your sense lè wá fi mo lọ Mọ́kà èmi náà mo ń sọ̀rọ̀ nípa mùsùlùmí kẹ́ wálé ẹ fẹ́ fi kó wa lómi ọbẹ̀ jẹ irọ́ o àárín àwọn lọ́balọ́ba ni ẹ ti lọ máa fọ́kẹ́
iṣẹ́ tó gbà yín nìyẹn ìmáàmù lu yín ẹ bá lù pamórí kínní kẹ́ ẹ kírun fún kò kàn wá àní fún gbogbo ilẹ̀ Yorùbá tí stampu ti wọbẹ̀ stampu mọ́ni stampu àti sàbíkẹ́ẹ̀tì the whole world the whole rabita the whole imam the.